Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn Ọlọ́run ọba gbólóhùn àpọ́nlé, gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkẹ́ Olúwa, ọlá Olúwa, ìbùkún Olúwa. Praise the Lord, hallelujah. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ni mo tún dé lówùúrọ̀ yìí o. Èmi ní ìmọ̀ wá ẹ̀yin lẹ́hùn mọ́ gbọ́ mi. Ẹ ṣé tẹ́ fi ọkàn bá mi lọ ewé ajẹ́, egbò ajẹ́ láṣẹ Èdùmàrè ó gbé tá bá ti ń já yóò máa jẹ́ wa o. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè gbogbo setting bá ti ń fi kalẹ̀ sórí YouTube channel yìí tẹ́ bá ti ń ṣe, bẹ́ẹ̀ náà ni ó bó ṣe ń jẹ́ fún mi, bẹ́ẹ̀ náà ni ó máa jẹ́ fẹ́yìn náà o. Lágbára Elédùmarè. Ọlọ́run wọlá yí pé inú kan àti ọkàn kan la fi dá gúrúùpù la fi dá YouTube channel yìí kalẹ̀. Lókè láwọn ọmọ lọ àní bá ìjákulẹ̀ pàdé. Iṣẹ́ wo ni mo bá ẹ̀yin ènìyàn yín mú wá lónìí? Iṣẹ́ náà là ń pè ní òrùka ìṣọ́ra. Ọ̀nà wo la ń pè báwo ni iṣẹ́ òrùka yìí ṣe ń ṣe iṣẹ́? Bá a ṣe mọ̀ wípé ilé ayé tá wà yìí ó ti di kéní ká alára ṣọ́ra ẹ̀. Bí Elédùmarè bá sọ ni kéèyàn náà ṣọ́ra ẹ̀. Kẹ́ mọ́ jẹ́ kí a sọ ara wa di fọ́lọ́runṣọ́ tó ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ tó fi ń gun ọ̀pẹ. Òrùka ìṣọ́ra yìí yálà wípé bíyàn bá wà níbi ewu tàbí yàn fẹ́ gun mọ́tò tó jẹ́ pé mọ́tò yìí mọ́tò ẹ̀jẹ̀ ni, mọ́tò àwọn ajínigbé ni, àwọn kidnapper ni, tàbí èèyàn wà níbì kan tí aburú ó ṣẹlẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Tá a bá ti kí òrùka náà bọ́wọ́, òrùka náà gbóná mọ́yàn lọ́wọ́. Kété tí òrùka yìí bá ti gbóná mọ́ wa lọ́wọ́, ẹ jẹ́ ká fura, ẹ jẹ́ ká tètè kúrò níbẹ̀. A ò ní bá ogun lọ o, a ò ní ariwo ní gbàbọ̀dé, aráyé ò ní forí wa ṣògùn owó, oríwo ò ní gbàbọ̀dé o. Tọ́wọ́ka yìí tá bá ti kí òrùka yìí bọ àpẹẹrẹ tí ó fún wa ní pé òrùka náà gbóná, gbogbo kíbíkíbí tá bá ti wà tó òrùka yìí bá ti gbóná, ká má ṣe pẹ́bẹ̀ rárá, ká tètè kúrò níbẹ̀ pápápá. Aburú kan fẹ́ ṣẹlẹ̀ ni. Àbúrò ní ṣẹlẹ̀ sí wa tayatọmọ o tẹ̀bí tará o. Ẹ̀yin ènìyàn tẹ́ ń follow èmi ọmọ ọ̀dọ̀ àgbà, ẹ jọ̀wọ́ ẹ máa subscribe. Ẹ máa subscribe. Ẹ̀yin tá ń tà tí YouTube tí ẹ ń wo iṣẹ́ mi yìí, ẹ wá ní nǹkan kó bá yín open YouTube. Ẹ open YouTube, ẹni kan bá yín open rẹ̀, ẹ tẹ Dr. ọmọ ọ̀dọ̀ àgbà TV tàbí Dr. ọmọ ọ̀dọ̀ àgbà, yóò gbé mi wá kẹ́ fi follow mi níbẹ̀. Ìdí tá fi mọ́ sọ pé kẹ́ mọ́ follow ní wípé kẹ́ mọ́ subscribe ní wípé tẹ́ bá ti subscribe, kété tá bá ti ń fi iṣẹ́ kalẹ̀ báyìí ló ti gbé notification wá sórí fóònù yín wípé lágbájá ti fi iṣẹ́ kalẹ̀. Ẹ ò lè jẹ àǹfààní ẹ̀, kò ṣe pé kankan wò lẹ́ẹ̀kan péré lásán. Nítorí yín òun náà ni mo fi dá ìkànnì yìí kalẹ̀, kò ṣe nítorí ara mi. Nítorí yín òun náà ni. Ọ̀fẹ́ lọ́fẹ̀ẹ́ sì là ń ṣe gbogbo ẹ̀, a ò ṣe nítorí owó. Ọ̀fẹ́ lọ́fẹ̀ẹ́ náà ni àkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí ò bá kàn tún lè dá sí, àtúmọ̀ bá wọn ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ subscribe. Báwo ni àṣírí yìí ṣe lọ? Ẹ bá mi wá òrùka èyíkéyìí tó bá wù yín, ṣùgbọ́n kì í ṣe àwọn òrùka fashion ńlá o, àwọn òrùka tẹ́ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ẹni ká ta òrùka góòlù fún yín tó láwọ̀ bí góòdì báyìí, ẹni kí wọ́n ta fún yín, kò sí òrùka ẹ̀ lọ o. Tó bá sì wù yẹn lè rò òrùka ẹ̀ lọ, ṣùgbọ́n òrùka yìí a máa fara jọ òrùka títí àwọn Ìgbò, àwọn òyìnbó báyìí. Ẹra òrùka yìí ẹra ẹyọ mẹ́ta. Tẹ́ bá ti wá ra òrùka yìí ẹyọ mẹ́ta, ẹ bá mi wá ewé yìí, ẹ gbọ́ mi dáadáa o, ẹ gbọ́ mi dáadáa o, ẹ gbọ́ mi dáadáa o. Ẹ bá mi wá ewé iná pupa àti ewé iná funfun. Ṣùgbọ́n ewé iná yìí ń tó fẹ́ dáa jù ni pé tí ó fi gbé best result wá níbi iṣẹ́ yìí ni pé ẹ jẹ́ ká lo tútù. Ẹ jẹ́ ká lo tútù. Ewé iná pupa pẹ̀lú ewé iná funfun. Ẹ jẹ́ ká lo tútù. Tá bá ti rí ewé méjèèjì tí mo ń sọ yìí, ẹ bá mi wá ọ̀gà ìbílẹ̀ tó jẹ́ àyè tó tóbi dáadáa. ẹ bá mi wá ọ̀gà ìbílẹ̀ èyí tó jẹ́ àyè
tó tóbi dáadáa. Ọ̀gà yìí ẹ jẹ́ kó jẹ́ ọ̀gà tí ó tóbi tó pinnu dáadáa, tó tóbi níwọ̀nba, kó ṣe pé kó tóbi náà púpọ̀. Ẹ bá mi ra òun náà. À ń pe ewé kan, à ń pe ewé yìí ní ewé kọ́lé orọgba. Kọ́lé orọgba à ń pe ewé yìí. Ewé kọ́lé orọgba yìí òun tiẹ̀ ó lè jẹ́ tútù, òun sì lè jẹ́ gbígbẹ. Ó lè jẹ́ tútù, ó sì lè jẹ́ kíni, ó sì lè jẹ́ gbígbẹ. Ẹ bá mi kó àwọn ewé wọ̀nyí, ẹ bá mi ra ẹ̀ṣà tuntun tẹ́nìkan kò tí ì lò rí. Ẹ mú ewé iná pupa, ẹ fi tẹ́lẹ̀ ìsasùn. Ẹ mú ọ̀gà yìí, ẹ ya ẹnu rẹ̀. Ẹ wá ki òrùka mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹ kì í bọ ẹnu ọ̀gà yìí. Ẹ wá gbé sórí ewé iná pupa tó wà tẹ́ fi tẹ́lẹ̀ yìí. Ẹ wá da ewé iná funfun, ẹ dàbò lórí. Ewé kọ́lé orọgba, ẹ dàbò lórí. Tẹ́ bá ti wá dàbò lórí, nǹkan ẹ̀yọ̀kan tí ẹ bá mi ṣe ò ní wípé ọ̀nà owó lẹ́lẹ̀ gbà tó lè fi rí èrà. Ẹ lè má tètè rí èrà. Ẹ lè ra ṣúgà, kẹ́ da ṣúgà lẹ́lẹ̀ kí ra pé bò. Tẹ́ra bá ti wá pé bò, ẹ ra mú ọṣẹ dúdú níwọ̀nba, ẹ fi kó gbogbo àwọn èrà yìí kó lẹ̀ mọ́ lára. Ẹ ra fi sí orí iṣẹ́ yìí. Ẹ bá mi fi odidi atare kan, ẹ bá mi fi sí nínú. Tẹ́ bá ti bá mi fatare, ẹ bá mi jó iṣẹ́ yìí. Ẹ bá mi jó iṣẹ́ yìí, ẹ jó. Tẹ́ bá jó tó jó dáadáa, tó jó dáadáa, ṣùgbọ́n ẹ má sì wò lórí iná tẹ́ bá ń jó lọ́wọ́ o. Tẹ́ bá ti jó iṣẹ́ náà tán, ẹ bá mi lọ, ẹ yọ òrùka yìí, ẹ yọ kúrò. Ẹ má jẹ́ ó kanlẹ̀, ẹ ra fi sí ẹ̀gbẹ́ ibì kan. Tẹ́ bá ti wá fi sí òrùka yìí sí ẹ̀gbẹ́ ibì kan, kí ni tí ẹ bá mi wá? Ẹ wá bá mi ra àgbọn odidi kan. Ẹ bá mi ra àgbọn odidi kan. Àgbọn odidi kan tẹ́ bá ti wá bá mi rà yìí, ẹ wá bá mi mú àgbọn náà, ẹ bá mi fọ́. Ẹ da omi rẹ̀ síbì kan. Kòlòfò yòókù, ẹ bá mi kó òrùka yìí sínú ẹ̀. Ẹ bá mi fi ọmọ rí, ẹ bá mi fi dé padà. Ẹ wá bá mi wé ní òwú dúdú àti òwú funfun. Ẹ bá mi wé ní òwú dúdú àti òwú funfun. Ẹ mú iṣẹ́ yìí, ẹ lọ bò mọ́ ibì kan tó bá wù yín fún ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ kẹta, ẹ kó òrùka yìí, ẹ kó níbẹ̀. Òrùka yìí ó ti ṣiṣẹ́. Báwo ni, ṣùgbọ́n tá a bá lo òrùka yìí, a gbọ́dọ̀ lo ẹbu yìí. Báwo ni a ṣe lo ẹbu yìí? Ẹ bá mi tọ́ ẹbu yìí sí àtẹ́lẹwọ́ yín. Ẹ dà sẹ́nu, kẹ́ fi ojúlówó ògógóró lò ní ẹ̀ẹ̀kan péré. Tó bá jẹ́ pé òrùka yìí èèyàn mẹ́ta náà ló láǹfààní àti lò. Ṣùgbọ́n èèyàn mẹ́ta tí ó bá lo òrùka yìí náà ni ó lo ẹbu yìí. Èèyàn mẹ́ta tí ó bá lo òrùka yìí ni ó lo ẹbu yìí. Báwo bá lo ẹbu yìí, tá a bá lo òrùka lásán kò lè mú dáadáa o. Nítorí tá a bá lo ẹbu yìí, tó òrùka yìí bá ń gbóná mọ́ wa lọ́wọ́, òun ní ó lè tè fi àpẹẹrẹ hàn. Á lè tè mọ̀. Tá a bá lo ẹbu yìí, ó lè gbóná máa lọ́wọ́ ọba dáni wáyé gbọ́ tà nímọ̀ pé èèyàn kan gbóná. Tí wàá ní rántí, ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ yìí ẹ jẹ́ ká máa kì í bọ́wọ́ nígbà gbogbo. A ò ní bọ́wọ́ ayé o, ọ̀tá ò ní mú wa. Tested and confirmed ni. Tested and confirmed ni. Kò jù bá ń lọ.